káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Ètò tèmi bá fi ṣe àbẹ̀wò sílùú àbáláyé kan tí wọ́n ń pè ní Ilé Ogbó. Ilé Ogbó ní ìjọba ìbílẹ̀ Ayédire ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí tí awuyewuye tó ti ń ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn. Awuyewuye yìí ló dá lórí bí kábíyèsí olú Ilé Ogbó bí wọ́n ṣe fi ẹnìkan joyè tí àwọn ìdílé tí wọ́n joyè tẹ́lẹ̀ sọ wípé ìdílé tí wọ́n ti fi ọmọ oyè joyè wípé wọn lẹ́tọ̀ọ́, wípé oyè náà jẹ́ àjẹbí wọn tó sì jẹ́ wípé kò sẹ́ni tó ń bá wọn dù. Tí mo ṣe yìí kò gbọdọ̀ bínú náà. Èyí ló fa ìfẹ̀hónúhàn tí wọ́n ń ṣe odidi ọ̀sẹ̀ méjì nínú ìlú yìí, èyí tó fẹ́ fà wípé kí wọ́n ti ààfin pa, tó jẹ́ wípé ìwọ́de yìí ó mú ariwo dání lọ́pọ̀lọpọ̀. A ti wà ní ìlú Ilé Ogbó láti wá kàn sí àwọn ìdílé tí ọ̀rọ̀ náà tí ó kàn. Ìdílé Ọládùnwò nílùú Ilé Ogbó tí wọ́n ń jẹ oyè Ọ̀dọ̀fin. Wọ́n ní pé kábíyèsí ó ta oyè náà fún ìdílé míì tó sì jẹ́ pé wọ́n mọ oyè láti tó oyè. Ká lè rí ìdí òtítọ́ àti òdodo bí ọ̀rọ̀ náà bó ṣe jẹ́. Ìlú Ilé Ogbó la wà yìí, a kàn sí àwọn ìdílé méjèèjì tí ìfàǹfà oyè yìí tó wà lọ́wọ́ wọn àti ààfin. Olúọmọ pírẹsẹ́ńtà ló kọ mi. Bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí lórí Olúọmọ Live TV, ẹ máa subscribe sórí YouTube channel yẹn, ẹ like, ẹ share, kẹ́ dẹ̀ tán notification button yín lẹ̀. You know, I've once been in your shoes, and I know how stressful traveling can be, from the endless flight searches to fluctuating ticket prices and unreliable agents. Whether you're booking a trip home to Nigeria, a vacation across Europe, or a business flight ticket from Canada to UK, it shouldn't be this complicated. That's why at TBI Travels, we'll make flight booking simple, seamless, and secure for travelers in Nigeria and across the globe. Are you wondering why TBI Travels? We offer global flight booking from wherever you are to wherever you're going. Transparent pricing, no hidden fees or fake deals. Real-time support from trusted travel experts, easy payment options and instant confirmations. So whether you're flying from Lagos to London, Toronto to Dubai, Accra to Ghana, do it with confidence, do it with TBI Travels. Your dreams of living, working, or studying abroad is closer than you think. At TBI Travels, we don't just process visa, we open doors to new beginnings. So whether you're chasing a better career opportunity, education, or a fresh start in a new country, TBI Travel is your trusted travel partner to guide you in every step of the way. From work permit to study visa, we help you find the right destination that fits your goal. Fast, reliable, and stress-free. With hundreds of successful applications and satisfied clients worldwide, our track records speak for itself. Don't be left out. Click the link below to get started. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ dẹ̀ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Awuyewuye lórí ọ̀rọ̀ Ilé Ogbó láàrin ìdílé Ọládùnwò tí wọ́n ti ń joyè Ọ̀dọ̀fin. Oríṣiríṣi àwọn àhesọ̀rọ̀ là ń gbọ́ lọ́tùn lósì, èyí tó gbé wa dé Ilé Ogbó lẹ́yìn láti wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ ó tó fa ìdí ọ̀rọ̀ gan, àwọn tọ́rọ̀ náà kàn àtòun tó mú wọn bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn káàkiri nílùú Ilé Ogbó títí dé ìjọba ìbílẹ̀ Ayédire tó fi dé iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní Àbèrè. A ti wà ní agboolé Ọládùnwò nílùú Ilé Ogbó.
ẹ bá ń kí gbogbo àwọn tí wọ́n gbọ́ wa nílẹ̀. Mo kí baálé Ọlọ́run jẹ́ mi yógùn. Mo kí àwọn ọmọ ilé náà, àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò, àwọn ìyá, àwọn bàbá, àbúrò ẹ̀gbọ́n, mo kí gbogbo wọn. Èmi sì kọ́ láyà, mo kí wọn. Agboolé wo la wà yìí? Agboolé Ládùnwò ni nílé Ogbó. Bó o l'agboolé Ọládùnwò ṣe jẹ́ gan-an nílé Ogbó. Tá a bá ní ká kẹnu bọbẹ̀ ọ̀rọ̀ pọ̀ torí agboolé Ládùnwò yìí àti ilé ọba wa méjì tá a kọ́ dé lẹ́yìn. Ilé Ọládùnwò àti agboolé ọba ṣe tán jẹ lọ́wọ́ yìí. Tí gbogbo ilé ọba ẹnìkan náà sáni tó kọ́kọ́ tẹ̀lé Igbódó Akínmóyèlú àwa wọn lájọ délẹ̀ yìí tá a jọ tẹ̀lé Igbódó káà yòókù tó wá máa wá. Ṣẹ́yìn náà máa ń jọba. Àìjọba Kí ni wàá mọ̀ ń jẹ? Ọ̀dọ̀fín ni oyè ní afọbajẹ ni. Ṣé oyè ìlú ni àbóyè agboolé? Oyè ìlú ni, agboolé ni, àmóyè ìlú ni. Ńgbọ̀ bá ti dóye afọbajẹ òun náà ti dóye ìlú. Ṣé àwọn nìkan agboolé oyè afọbajẹ ni oyè afọbajẹ kan ṣoṣo tó wà nílé Ogbó tó wà nílé Ládùnwò? Ẹyọ kan ṣoṣo yẹn oyè afọbajẹ Ọ̀dọ̀fín sí ni. Mélòó wá ní irú ẹ̀ tó jẹ́ àwọn oyè afọbajẹ míì tó wà tún wà? Wọ́n pọ̀ díẹ̀, wọ́n fẹ́ẹ̀ tó 11 or 13. Àmọ́ t'Ọ̀dọ̀fín ó jẹ́ gbòógì láàrin. Ó jẹ́ gbòógì láàrin wọn tí ò sì sí lémi tí bá a dùn. Ẹ̀yin nìkan lẹ mọ̀ ń jẹ? Bẹ́ẹ̀ ni ilé Ládùnwò nìkan ní jẹ́. Ilé mi yìí jẹ́. Ìyẹn nílùú ilé Igbó yìí. Ó ti tó Ọ̀dọ̀fín mélòó tó ti jẹ lágboolé? 3 ni. Tán ti jẹ sẹ́yìn. Wọ́n ti jẹ sẹ́yìn. Ta ló jẹ́ kẹ́yìn? Amos Alabi Ọlátóyè òun ló gbéra ńlẹ̀ báyìí. Ṣé tí wọ́n jẹ? Tí wọ́n jẹ báyìí tí wọ́n fi sílẹ̀ bóra. Ìgbà wo ni wọ́n sílẹ̀ bóra? Wọ́n máa ti lọ bíi 2 months sísìn. Wọ́n ṣẹ̀ sílẹ̀ bóra gan. Ọmọ agboolé Ọládùnwò náà. Ọmọ ilé Ládùnwò yìí ní ibi ẹ̀ forí ẹ̀ sọlẹ̀ sílẹ̀. Ó dà. Ṣé ẹ̀yin lẹ wá fa ọmọ oyè míì kalẹ̀ ni wípé kí wọ́n jẹ? Àti ẹ̀ tí ìfọmọ oyè kalẹ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mo fẹ́ àwọn gangan àwọn èèyàn fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ gan tó fi fa wuyewuye. Bàbá wa Ọ̀dọ̀fín yẹn kú, ó kú lónìí báyìí. Ìjọ tá a máa gbé sin níjọ́ kẹta iná ni a ti ń béèrè wípé ọmọ oyè dà. Ọmọ oyè ń jò ní bàbá kú náà ń ṣọ̀fọ̀ lọ́wọ́. Ìgbà ọba tí a lọ́rùn la lè sọ pé á jọ̀dọ̀fín. Kì í ṣe pé ẹ sọ pé ká máa mọ oyè wá àti ìgbókùnlẹ̀. Àwọn béèrè. Àwọn àbí ìgbò ni ọba ilé Igbó. Kádàrá ọba oníbèrè ọmọ ìpè ká mọ́ ọmọ yìí wá. Lọ́jọ́ kẹta tí bàbá bí sẹ̀. A máa ń gba wàhálà ìpọ̀. Ọyá ká mọ́ ọmọ yìí wá. Àwọn aráalé Olújogun náà ti wá. Àwọn náà fẹ́ jòun ní kílé kí lọ́kàn lé Olújogun lúra ìwá ẹ̀wọ̀n ìkọ̀ sí tọ́jọ́ lé Olújogun Ọ̀jọ̀dọ̀fín rí. Lẹ́yìn ilé Ládùnwò. Bó ni ilé Olújogun yẹn ṣe jẹ́ ní ìlú Igbó? Ilé Igbó ni àwọn tí wọn náà bí àwọn náà wọ́n pẹ́ wọn ó tó délé Igbó. Ọmọdé Igbó náà ní wọ́n sẹ́yìn pé bí wọ́n bá jálù kan lẹ̀ àmì ọmọ wábẹ̀ bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn. Ṣé wọ́n wá bá ìmọ̀lẹ́bí Ọládùnwò tán? Àmọ́ra rí. Kí wá lóye ṣe wá kàn? Náà ló jẹ́ ó di wàhálà láàrin àwa àti Àbíbù. Ó dà, ìgbà tí kábíyèsí wá sọ pé kẹ́ mú oyè wá, kí lẹ̀ ìgbésẹ̀ wo lẹ wá gbé? Bàbá mọ́ ọmọ oyè lọ. Ńgbà mọ́ ọmọ oyè lọ. Láti inú mọ̀lẹ́bí. Nínú mọ̀lẹ́bí àmọ́ ọmọ kan lọ. Kalẹ̀ mú lọ. À ń pe ọmọ yẹn ní Kàsímù, wọ́n bá tún ní Kámẹ́lòmíì wá. Bàbá tún wẹ́lòmíì Táó, à ń pè ní Táófíkì Gọ̀jẹ̀dá, bàbá tún mú lọ. Ńgbà sáde bẹ́ẹ̀, wọ́n ní owó ọmọ yìí àfiránṣẹ́. Àfiránṣẹ́. Bẹ́ẹ̀ bá ṣe fowó ọmọ yìí ránṣẹ́ yẹn kò sí gbà lè joyè. Go so good. Wọ́n dẹ̀ gbà lọ́wọ́ yìí. Wọ́n gbà. Ìyẹn ni wípé wọ́n ti gba ẹni gan tẹ́ ẹ padà mú lọ lẹ́lẹ́kejì nu. Wọ́n ti gbà. Wọ́n gbà. Ìgbà wo lẹ mú lọ? Ọ̀pọ̀ ọ̀sẹ̀ méjì náà sì gbà yẹn.
kásápè roughly bí ọyá bí 14 days tí bàbá wa kú. tí bàbá kú gan lẹ́yìn ti present ọmọ òye. bẹ́ẹ̀ ni àmọ́ kí ni ó wá ṣẹlẹ̀ lọ́ba dijọ́ náà bàbá mi baálé ní abá ránṣẹ́ sí aṣọ pé wọ́n ní á wá láàfin o sí ò sí ṣáàjòyè ni wọ́n sá ní ká wá láàfin làbàgbèrè ń gbà dáàfin bá a ṣe ń dáàfin báyìí làbá tún ráwọn aráàlú Olújogun ní abá dé báwọn aráàlú Olújogun ṣe dé ní kábíyèsí òun náà bá jókòó Dédègún á béèrè wípé bó lọ́dọ̀fin bó ní ẹ ṣe ń jẹ ọ̀dọ̀fin o nǹkan ìgbà àwọn aráàlú Olújogun náà dìde o wípé àwọn a máa jẹ ọ̀dọ̀fin o a ní ilé Olújogun ọba jẹ́rì ilé Olújogun wọn lóye tí Olúkọ̀tún ni a máa jẹ lọ́dọ̀ wọn kí lọ́kàn wọn pẹ̀lú ọ̀dọ̀fin àwa là àjọ̀dọ̀fin o ẹnjú àìtí wọlé yìí ẹlòmíì ọba àjọ̀dọ̀fin rí bá a bá ìfẹ́ jọ̀dọ̀fin gẹ àárín ọdún 12 tọ́jú kíkan tí palẹ̀ mọ́ ti jẹ́ torí pé kì í ṣòye kánjúkánjú. àwa ìkánjú kì í ṣòye kánjúkánjú bàbá kejì náà tún kú kì í ṣèmọ̀ràn ọdún 12 ká tó tún jẹ́ bẹ́ẹ̀ ni àbẹ́lẹ̀ wa ṣe jẹ́ lọ́jẹ́ surprise fún wa o. ìgbà tẹ wá dé ààfin lọ́jọ́ náà kí ló wá ṣẹlẹ̀. labada ààfin àwọn aráàlú Olújogun náà láà máa jọ fún wọn bàbá àwọn jọ rí wọn bá bẹ̀rẹ̀ ìtàn wọn sáré ìtàn pa wọn ṣubú. kádàrá ọba àbíwò láti sọ fún wa wípé òpònú mọ̀ ní o ṣé tẹ́ ẹ sọ fóun rèé lè sọ̀rọ̀ mọ́ sí àwọn aráalé Ládùnwòde yìí. alẹ́ nìyẹn kan bá wa joyè rí a sì sọ̀tàn a sọ gbogbo ẹ̀ bó ṣe rí ní abá ni a máa lọlé àwọn ó tàn ránṣẹ́ padà sí wa. nígbò tó bí ijọ́ karùn-ún náà ni ẹ bá ní wọ́n tún pè wá lẹ́jọ́ sáàfin o láwọn aráàlú Olújogun. kádà yìí sọ kínní kan jọ náà oníjó náà ti dáyé òun ọ̀gbọ́ pé wọ́n jẹ ọ̀dọ̀fin ilé mìíràn Àbíbù ọba wa yìí ó lóun ọ̀gbọ́ pé wọ́n jẹ ọ̀dọ̀fin ibòmíì rí o. àmọ́ ńgbà tí oúnjẹ àwa tún lọ sí ìpàdé ẹlẹ́ẹ̀kejì ọ láti máa sọ pé kọ̀sẹ́ntì ò lè jọ̀dọ̀fin oyè bàbá àwọn ni eléyìí ìsòye bàbá yín oyè bàbá tí a ní o ó ń kálukú ló lóye bàbá tí ẹ o àwọn ọba ń dun ọba o oyè ọ̀dọ̀fin táwa máa jẹ làmú kò sẹ́tọ́ bá dùn rí o ó lóye ilé bàbá àwọn ni kò sí tóun ò lè ṣe bí ọba wúlò lè tà sí títa oyè bó o tó ọba gbéwé kan lẹ̀ ó ní tọ́ba di ọ̀túnla ẹ bá wé kan bẹ̀ kí lè Ládùnwò ọ̀sáyìn kí lè Olújogun ọ̀sáyìn bàbá ní kò sí ń tọ́jọ́ o àwọ̀ ọ̀sáyìn bí kankan tí a ò bá tiẹ̀ sáyìn àfẹ̀yàn lé àwọn èèyàn wa náà sì wà lẹ́yìn odi ẹ̀jẹ̀ á lọ jíṣẹ́ fún ọ náà à ń bọ̀ báwa náà sáṣe yọjú sí mọ́nu níbo ti dọ̀ wí ká fọ́ bọ̀wé wípé àwa méjèèjì láàjọ máa jẹ́ àwọn ọ̀sákọ̀ bọ̀wé ń tiwa o àmọ́ ká sá máa ba lọ́wọ́ ná Dédèkú ń tá a máa rí ni wípé ẹni tẹ́ bá fẹ́ joyè nǹkan kan igbá wo ọ̀sá ńgbà á máa rí ọkọ̀ joyè yẹn níjọ́ tí à ń sòkú ìyàwó bàbá yìí tó kú yìí bóyá ọ̀ǹdì 11 oṣù kẹwàá tá à ń sòkú bàbá ìyàwó bàbá yìí lọ́ba ni wọ́n mà ti ń joyè láàfin àní wọn ò joyè irọ́ ni a lọ ààrẹ ní ọ̀kan ń bẹ̀ àmọ́ go so good ń gbòdì mọ́ǹdé rẹ̀ wọ́n ṣàjòyè yẹn lóru. wọ́n joyè lóru. bẹ́ẹ̀ ni. ṣé òrùlé máa ń joyè ọ̀dọ̀fin nígbà tẹ́ ti máa ń jẹ́. irọ́ ojúmọmọ láàjẹ́ ọbẹ̀ látago 10 àárọ̀ lóòjọ́ Friday là sí jẹ́. kò sì sí pé wọ́n announce wọ́n ṣèkéde wípé wọ́n joyè lọ́jọ́ báyìí lóòyè ńlá báwọn. n ò ṣèkéde kankan o nígbà mọ̀ pé táwọn bá ṣèkéde bóyá wàhálà lè wà. bí aago mélòó ni wọ́n joyè lọ́jọ́ tán jẹ. 6 olù bóyá ní 6 kọ́pẹ́ jù ní 6 láàárọ̀ 7 wọ́n jíjẹ. láfẹ̀mọ́júmọ́ fẹ̀rẹ̀. kólókó tó di pé gbogbo olóko ti lo kólókó tó lo kí wọ́n bá sàtì ẹ̀ mọ̀ pé wọ́n jẹ oyè àmọ́ táwọn àrí lẹ́yìn pé irọ́ ni òótọ́ ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kásámọ̀ fọ́rọ̀gùn ìní àbáríyàn tí wọ́n jó kọjá báyìí àwa tí mo jì í jẹ náà ìwò ọ̀nà ní alẹ́ mú jẹ
ẹ mú nǹkan kan jẹ àwa sọnù ni o torí àwa ìbáyàn jáǹtìá torí táwọn bàbá yàn jà á ṣe débi wípé ìjà tá a jà ń kò sẹ́ńtì ọ̀dà wa lẹ́bi àrí wọn máa dà fún wa ibi tí a wà lé ládùn wò ni àwa ẹ̀ sì yàn yàn jẹ́ lé ládùn wò a sì bẹ́ lọ́n kéèyàn yàn àwa náà jẹ. kí ló wá mú ìwọ́de wá lẹ́yìn ọ̀rọ̀? ẹni tó mú ìwọ́de wá náà ni pé ibi tí ọ̀tọ̀ sí ilé ibi ó gbé lọ ló mú ìwọ́de wá nílé ládùn wò fi bọ́ta ní ìwọ́de fi dé. àwọn ìgbésẹ̀ ọ̀lẹ̀ tí wàá gbé lẹ́yìn gbogbo tọ́yẹ á rí bàbá àṣàbí ọ̀kẹ́ olóyèdè ìyá elélékòó gbogbo wọn báwọn pè é olóyè bàbá oníkòsí tọ́ka ní ẹ má dà sí ó bíláàsì gbogbo wọn ni ṣé ọ̀dà sáà ní mọ̀ sọ ọba àtọ́rí àwọn bàbá yẹn àgbààgbà ẹni tó ti wọ tó wọ́yà 100 yẹn fẹ́ mú báyìí àwọn bàbá yẹn tó ń sọ wípé àtàn ìyá yìí pé kò sí lémi ìtọ́jẹ́ rí àbí bùkádàrá kò sí lémi ó ní tó ń ṣe nu tó bàbá yẹn wẹ́n tó ń ṣe nu lẹ́yìn ẹ̀ tójú wá rí ó faramọ́ o báwa náà ṣe á bẹ̀rẹ̀ nìyẹn àmọ́ àpẹẹrẹ táwa náà ti ń rí níjọ́ bàbá yẹn kú táwọn olóyè wá akọgbọ́rọ̀ kan lẹ́nu balógun láti sọ wípé ó láwà sáwọn lálejò àwà káwọn awọ́ ọmọ pẹ́ wà ń bẹ̀ yẹn nígbà tá a ti sòkú ńgbà bá fẹ́ sòkú àlàmọ́ lérò pé ó yẹ kí gbogbo olóyè ọ̀wà dédé àsálọ̀ kí wọn a sì fún lówó àlejò wọn nígbà ya ẹnìkan náà tún dé à ń pè ń gbádé wọ̀lú bàbá mi lò náà lóun bá ní ẹ ṣe dáadáa ẹ ń bọ̀ wá bá wa nta fojú yín rí ní lọ àwọn abálájọ òwe ní ń pa fún alẹ́ ó ti dáa òwe tí ń pa fún alẹ́ náà rèé o àmàwọ̀ ọ̀bá àyàn jà kí wọ́n dá oyè ọ̀dọ̀fin tàwa padà ní o ṣé ń gbọ́ Yorùbá mi kí wọ́n bá dá oyè ọ̀dọ̀fin wa padà kí gbogbo lè bá àárọ̀ gbọ́. tí wọ́n bá kọ̀ tí wọ́n bá wá dá padà wọ́n ti dá padà ní àwọn dá padà torí àwọn bàbá wa tí wọ́n ti lọ wọ́n ń bẹ lẹ́yìn wa àlóògùn àní nǹkan kan àmọ́ lọ́lọ́run àtàwọn bàbá wa tí wọ́n ti kọjá wọ́n ń bẹ lẹ́yìn wa wọn ò sì ní padà láìláì. ó ní àṣedórí bàbá mi tó gbé wà fún wọn dàrú àgbà wọn ó dóyè ọ̀dọ̀fin wa padà ní o. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. orúkọ mi ní Alábí Misbahudeen Oyèláyọ̀ tí mo jẹ́ ọmọ fún àbúrò ọ̀dọ̀fin tí wọ́n ṣe gbèsè. ọmọ fún àbúrò bàbá ọ̀dọ̀fin tó ń ṣe gbèsè. bẹ́ẹ̀ ni. kí lẹ mọ̀ nípa oyè ọ̀dọ̀fin? gẹ́gẹ́ bí àwọn bàbá sọ pé bí èèyàn ò bá bá tàn yóò bá àrọ́bá. torí àrọ́bá àwọn ọmọ ni bàbá. àwọn bàbá sì máa wá ní àrọ́bá ni bàbá àtàn àwa bá àrọ́bá àìsàn kọ̀ tán lẹ̀ lọ́dọ̀ bàbá wa. gẹ́gẹ́ bí bẹ́ẹ̀rẹ̀ mi tí wọ́n sọ̀rọ̀ síwájú ti sọ̀rọ̀ ilé Ọládùnwò ó jẹ́ ilé kan tó yẹ pé wọ́n jọ tẹ̀lú Ìdó ni torí pé àwọn tí wọn mọ̀ tán ó ṣókùnkùn sí wọn àwọn tí ilé tẹ́ ń jọba lénìí Ọ̀yọ́ la wọn ti wá Ọ̀yọ́ ńlá wa ilé Ládùnwò náà ti wá. ẹjọ kọ́ wọn rìn rà. àjọ kọ́ wọ́n rìn àwọn bàbá ti wá ṣáájú wọn délé yìí. wọ́n ti kọ́kọ́ tẹ̀lé gan sílẹ̀ káwọn tó dé. kẹ̀kẹ́ náà ni ọjọ́ jẹ́ ìṣòro fún wa ń lo Ọ̀yọ́ eléyìí tí mo fi pamọ́. àwọn bàbá tí wọ́n tún wá ń jẹ́ ọdẹ. gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ tẹ́ bèrè pé kí ló dé ìdí ni tàwọn táwọn fi jọba. ó ní pé ọdẹ ni bàbá ti wá. iṣẹ́ ọdẹ ló gbé wọn ṣáájú débi tá a kọ́kọ́ dé sí kì í ṣe ibi tá a wà lónìí òun la kọ́ dé. lẹ́yìn ìgbà tó ti túbi tí a kọ́ dé sí tán lẹ́yìn àìmọye ọdún òun la tó padà débi tí jẹ́lẹ̀ ogbó lónìí. ìgbà náà nílùú tó ń jẹ́lù
ó rí pé wọ́n padà wá jẹ baálẹ̀. Kódà inú ìtakuntakun sílẹ̀ Ọládùnwò ṣe fún ìlú yìí nígbà bàbá wa baálẹ̀ Adéríbigbé. Àwọn bàbá wa nípa tí wọ́n kó nùlù látàrí pé bó ni ogun ò ṣe ní padà wọ̀lú ìmọ̀. Ó ní pátá bàbá wa kó. Ọjọ́ 9 oṣù 9 ọdún tá a wáyé ní bàbá Ọ̀dọ̀fin kú. Ètò tá a bá ò ní pé torí pé inú ilé wa iná yìí a ti jẹ̀yà lóde rí, inú ilé wa náà ti kọ́kọ́ jẹ̀yà lóde àkọ́kọ́. Níbo ilé Ogbó yìí ìyálóde ẹlẹ́kejì inú ilé wa náà ti jẹ́. Tí a bá wá joyè bá ń tọ́ bá joyè ńlá bá nì tírú ẹni bẹ́ẹ̀ bá kú nígbà táwọn ìdílé ń bá sìnkú tán tí wọ́n sọ̀kúta àwọn wa balẹ̀ àwọn ni wọ́n wà kọ̀wé ìgbà fẹ́ joyè o pé ẹni báyìí ti kú o a fẹ́ joyè. Kódà wọ́n kọ sí local government tó yẹ pé èyí tí a ń sọ yìí náà ẹ̀rí rẹ̀ wà. òun náà mo fẹ́ béèrè náà wípé kí ni ìlànà tẹ́ fi ń jẹ oyè tó yẹ pé ẹ̀rí rẹ̀ wà. Ìyálóde tó jẹ́ lẹ́kejì ìyálóde ló bí bàbá tèmi mo sì gbọ́dọ̀ bá wọn láyé nígbà tí wọ́n sì kú àti ìwà ní ayédè local government nígbà náà wọ́n sì wà London wo regional ìwé tí wọ́n sì kọ sí local government náà pé ìyá wa ìkú o afẹ́jẹ̀mí ìpadà ẹ̀rí ẹ̀ ń bẹ. Ó túmọ̀ sí pé tó irú afọbajẹ bẹ́ẹ̀ bá kú ilé ni ó gbé gbèsè pé ẹni wa báyìí ti kú o afẹ́jẹ oyè wa padà nígbà tí nǹkan bá rọra. Ó fi jẹ́ pé ìtàfà máa wà láàrin oyè afọbajẹ kí pé tó bá ti kú náà ọdún náà wọ́n sáré jẹ. Èyí tó kéré jù tó súnmọ́ jù láàrin tí wọ́n ti jẹ iye ọlọ́dún mẹ́ta. Ṣùgbọ́n èpí sí ìyàlẹ́nu ni pé ààfin àwọn ni wá ránṣẹ́ ní ọjọ́ 7 tí olóyè gbéṣẹ́ tó lóye wa ètò gbéṣẹ́ pé ká mọ́ ọmọ yìí wá. Àsọ̀fọ̀ lọ́wọ́ àwọn olóyè náà sọ pé ẹni tè lọ mọ́ ọmọ yìí lọ́wọ́ àwọn ará lójúgbọ́n àwọn fẹ́ máa jẹ́ tó jẹ́ pé lójújogun yìí àwọn náà lóye afọbajẹ tí wọ́n ti ń ṣe Olúkọ̀tún tó jẹ́ oyè ti dílé wọn tọ́jú oyè ti dé wọn oyè afọbajẹ Olúkọ̀tún làwọn máa jẹ. sọ wọ́n ti wá ń jẹ méjì pọ̀ báyìí. Àwọn afẹ́ ìgbà tí kábíyèsí wa ní pé kásáwà àforíkorí lágboolé àsìpẹ́lú bàbá Baálé amọ́mọ́ ìkalẹ̀ òní Kazeem Àkànní Ọláyínká a sì mú lọ gẹ́gẹ́ bí ẹnìkan ìjọ tá a mú lọ ìjọ tí wọ́n kọ́ mú ọmọ yìí lọ mí lọ wọ́n mú 10,000 lọ Olúọ̀fin Ilégbó ní àwọn ọ̀gbà 10,000 àwọn gba 100,000 100,000 gẹ́gẹ́ bí ìfẹ́ ọmọ yìí hàn. Ọjọ́ kejì ni wọ́n á lọ ọjọ́ kejì mi tẹ̀lé wọn lọ wọ́n dẹ̀ gbà wá tọwọ́ tẹsẹ̀. Bàbá yìí sọ wípé owó yìí ó dà gba àwọn ìjòyè àwọn yìí àti wọn tó dé náà náà lẹ́tọ̀ọ́ sí. which is 100,000 naira. 100,000. Kódà bàbá wa kan bẹ tó pé inú ilé nìyá wọn bàbá wa Sọládé baálẹ̀ ìdí Ògùn àwọn náà kọsẹ̀ bàbá mẹ́jọ náà bàbá ìsàdúrà. èyí tó túmọ̀ sí pé wọ́n gbà tọwọ́ tẹsẹ̀. Bẹ́ẹ̀ ni lẹ́yìn eléyìí ìní aránṣẹ́ sí àwọn bàbá wa pé kán wá láàfin. Nígbà tí aránṣẹ́ sí wọn lẹ́yìn bí ọjọ́ 7 wọ́n ní ọ̀dà àwẹ̀ wọ́n ní ọmọ oyè tá a mú wá ẹni tó lọ sójú ilé nígbà náà ó ní Alhaji Basiru Ọ̀páyẹlé. Wọ́n dé ààfin wọ́n bá wọn joyè kódà tó bá tọ́jà ọmọlé wa náà láàfin wọ́n wá ní pé ọmọ oyè tá a mú wá o àwọn ìjòyè àwọn èèyàn á kọ̀ǹplé lórí ẹ̀ báwọn ò gbà wọlé tẹ bá ń pẹ́ fẹ́ joyè yìí ẹ lọ mú ọmọ yìí mẹ́wàá kó tún jẹ́ lẹ́kẹta. ẹlẹ́ẹ̀kejì lójú ẹsẹ̀ náà ni wọ́n sọ pé ó dá àwẹ̀ ó kọ ẹni báyìí látọ̀ filẹ̀ òun ló ń jẹ́ Taofik Ìkọ̀jẹ̀dá wọ́n sì láwọn faramọ́ ẹni tó lọ yìí ó tún fún ọ ní owó kọ́ ẹ̀ faramọ́ lẹ́yìn ẹ̀ ó nẹ́ni àmọ́ lọ. Ìtawàrí ó ní pé
wọ́n wá ní ilé Olújogun náà tó fẹ́ jẹ́ yìí o àwa àtàwọn kájọ wá pàdé láàfin ká wá sọ̀tàn bó ń kálukú ṣe ń jẹ lọ́jọ́ ìyàwó lọ sáàfin bàbá tèmi òun ló sojú bàbá baálé tó sọ̀rọ̀ láàfin ìgbà tí wọ́n ní ká sọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ túrọ̀ sáwọn alẹ́ ládùn owó àwọn bá sọ pé dà àwa ká mẹ́jọ wà èyí ló yẹ kẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ kábíyèsí àti balógun ní ara o ẹnì ẹ̀kan mẹ́jọ wà o àwọn kan fẹ́ bèrè o bàbá wa sọ̀tàn bí a ṣe ń jẹ bá a ṣe jẹ alákọ̀ọ́kọ́ bá a ṣe jẹ lẹ́ẹ̀kejì bá a ṣe jẹ lẹ́ẹ̀kẹta pé láyé bàbá wa ọba Adébígbé ó ní oyè jíjẹ bẹ̀rẹ̀ èmi wá fẹ́ béèrè kan lọ́wọ́ ogun tó mọ̀ pé gbogbo ayé náà mọ̀ gbọ́ wa àwọn tí wọ́n ti kọ̀ tán ilé ogbó ìta abákàlẹ́ ní èjì wọ́n mọ̀ lọ bí 10 tí wọ́n tẹ̀wé láwọn èèyàn ńláńlá torí pé ìrìn àjò yìí ó gbé wa kiri gbogbo àwọn àgbàlagbà náà lò tí ogun wọn sì jọ pé àwọn ògbọ́rí pé wọ́n jẹ Ọ̀dọ̀fin lé mèrì jùlọ lọ́dún wò lọ kí bá wà fagun bàtí bàbá wa sọ̀tàn bá a ṣe ń jẹ àkọ́kọ́ ìkejì bá a ṣe jẹ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní kí àwọn ilé Olújogun sọ̀rọ̀ ẹni tó sojú ilé Olújogun náà lọ́rùn ni à ń pè ní bàbá Bánjí ìgbà tí wọ́n máa sọ̀rọ̀ ó wá jẹ́ pé ìtàn bàbá tiwa tó kọ́kọ́ jẹ òun náà ni wọ́n tó ń sọ Olúọ̀fin Iléogbó kábíyèsí o wọ́n sọ wọ́n pé ẹ má sọ̀rọ̀ ń pa ilé Ọládùn o bẹ́ẹ̀ ṣe ń jẹ òye tẹ́tẹ́ látọ̀ sí ni ẹ jẹ ni ẹ sọ bàbá ní àwọn bàbá àwọn jẹ látòkè joyè àwọn jẹ ìjẹ́ ló ba àwọn olófin jẹ wọn àrí sọ àwọn sájẹ inú bí Olúọ̀fin Iléogbó jọ́nà lọ́hùn wọn ní kẹlùmí òun ò tún sọ inú àwọn ọmọ àwọn náà pé àwọn jẹ́rí kódà ìkan ní káàdọ̀ fún bẹ lọ́dọ̀ àwọn ìyẹn náà ẹjọ́ ọ̀rọ̀ bá pé àábìyàn léèrè káàdọ̀ fún láwọn níhùn lẹ́yìn ẹ̀ ẹni tá a lè lẹ́rìí wọn lásìkò yìí ilé Ọládùn owó náwó láti sọ̀rọ̀ ẹni kò sí ẹni ìkáwọ̀ ọ̀sán kankan mọ́ pẹ̀lú kójú ọ̀rọ̀ ti wó ni débi pé wọ́n ní ta ló lẹ́rìí ta ló lè jẹ́ lẹ́rìí yìí bàbá bá yí wa dákọ ìkànnì àwọn olóyè ti ṣe Ọ̀gálá pé Ọ̀gálá lè jẹ́rìí kábíyèsí kọ́gà lọ sọ̀rọ̀ Ọ̀gálá ní sọ́gàlá ti àná àbí tòní tọ́ba gbé tòní tó ń jẹ ní òun ọmọ kankan pa pélé ọlá ilé Olújogun jẹ olóyè l'Ọ̀gálá olóyè làwọn náà láàfin lẹ́yìn eléyìí ẹ̀ka ẹ̀rin ìlú bàbá wa Àjàlá àwọn ní àwọn gbọ́njú bá bàbá tiwa tọkọkọ jẹ Ọ̀dọ̀fin àwọn ò sì gbọ́ pé lẹ́ẹ̀kan jẹ ṣáájú wọn rí. ẹ jẹ́ n béèrè kan ó tọ́dún mélòó tí bàbá Ọ̀dọ̀fin tán gbéṣẹ́ ó tọ́dún mélòó tán lò lórí oyè. wọ́n jẹ oyè ní 1992 lẹ́jọ́yè. a jẹ́ pé kì í ṣe kábíyèsí olú ilé ọkọ tó wà ní orí àpèrè ni wọ́n fi wọ́n jẹ. àti kèné tó jẹ́ ń bí àti kejì àti kẹta kì í ṣe kábíyèsí wa tòní yìí sáwọn náà fi wọ́n jẹ. àmọ́ ṣé wọ́n bá ìtàn lẹ̀ wípé agboolé nìkan náà ti ń joyè àfọ̀bàjẹ́. àwọn náà kábíyèsí wa náà tẹ̀síwájú ọ̀rọ̀ tẹ́ ń sọ báyìí olóyè mélòó ló jẹ́ àwọn àgbà olóyè tí wọ́n wà láàfin tí wọ́n ń bá kábíyèsí tu ọkọ̀ ìlú tá à ń pè ní olú ilé ogbó ìkànṣe. àwọn olóyè pọ̀ ṣùgbọ́n àwọn Sàràkí a máa ní bí wàràfà mẹ́fà nǹkan. tí wọ́n jẹ́ bí àwọn kingmaker Òòṣàmẹ́mbẹ̀ Balógun Jagun Ọ̀dọ̀fin Olúkọ̀tún Ààró Báàsè Ọ̀gálá Báàdì Ẹ̀kẹrin Ẹ̀karùn-ún. ṣé yàtọ̀ gbogbo àwọn tẹ́ dárúkọ yìí wọ́n tó bí 12 yàtọ̀ sí Ọ̀dọ̀fin nìkan tí ò sí láàrin wọn mọ́. ṣé wàá rí àwọn 11 tó kù ṣé gbogbo ọ̀nà wà níkàlẹ̀ mélòó ni wọ́n sọ̀pọ̀tì ní wípé ìdílé yìí nìkan ní ìjọba. bá a bá ṣèwádìí káàkiri gbogbo àwọn tẹ́wà méjọ náà sọ̀pọ̀tì pé ilé Ọládùn owó ní ìjọ Ọ̀dọ̀fin gbogbo wọn náà gbà bẹ́ẹ̀. nígbà tí kábíyèsí náà tún wá sọ wípé ibi báyìí nìkan làwọn ti gbọ́njú bá wípé wọ́n ti ń jẹ Ọ̀dọ̀fin kí ló wá yí òun wọn padà. ètí ọwọ́ afáńtẹ́ fi wà nù ìbéèrè táwa náà ń béèrè ètò fáńtẹ́ fi wà nù. kí lẹ́yìn wá rò pé ó lè fà.
èyí tí èmi rò àbí ń tá a rò èyí tó fà ó ní wípé wọ́n monetize oyè wa ni. Wọ́n so yẹn ń dowó. Bẹ́ẹ̀ ni. Wọ́n gbé kúrò ní pé àjẹbí àjẹbá nǹkan wa ni. Bẹ́ẹ̀ ni. Ìdí sì rèé torí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lẹ́yìn ìgbà tá a kó láàfin ìjọ aláàkọ́ kábíyèsí náà máa lọ báwọn ọ̀ràn ìṣẹ́ wa sì jẹ́ lẹ́yìn ẹ̀ wọ́n padà ránṣẹ́ sí wa níjọ́ kẹta ọjọ́ tá a kọ́ láàfin àwọn á ní àwọn ilé Olújogun tí wọn ò rọ́rọ̀ sọ ibi wọn fẹ́ lọ́mẹ̀ wọn fẹ́ fagókò kẹyọ́ mẹ́ níjọ́ àkọ́kọ́ tá a lọ ọjọ́ láàfin wọn ibi tí wọ́n bẹ́ kábíyèsí sọ fún bàbá Bánjí pé bàbá Bánjí ikọ̀ bá ń bí ọjà àgbàdé ebo ti wá bí ẹ̀ẹ̀mejì tó ń pè ní táwọn fi sọ̀rọ̀ ó lé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tọ́sọ báyìí ìjọ ìrìnàbà kábíyèsí náà máa lọ ń bọ̀ wá ìjọ kẹta kábíyèsí wa ránṣẹ́ sí alágbólé pé ká wá láàfin sẹ́yìn lọ tá à ń lọ náà o kò bọ́ fèdè o. ẹ tún mú nǹkan àgbàdá nínú. Bẹ́ẹ̀ ni nígbà tá a wá lọ ní ìjọ kẹta ìjọ àkọ́kọ́ òun tẹ́ láwọn fẹ́ àpì ìtẹ̀ tí wọ́n sọ ọ wá lọ gbé bàbá kan náà ń pè nínú àwòràwò wá tó jẹ́ pé ilé Ọládùnmú bí náà láti bí ìyẹ́ ẹ̀ àwọn wá ní ẹni wá ní kan sọ̀rọ̀ ìjọ náà lọ́hùn nígbà tí wọ́n wá sọ̀rọ̀ yìí pé nílé Olújogun wọ́n jẹ́ ẹ̀kan káwọn tó dáyé táwọn ọmọ ṣùgbọ́n ẹjẹ ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́ ní Olújogun o àwọn ti dáyé kódà àwọn dá mọ̀ dáadáa ṣùgbọ́n gbà tí ó kú àwọn wà lọ́mọ ọdún 13. Ṣé gbọ́ mi yé dáadáa pé àwọn wà lọ́mọ ọdún 13 ńgbà tí ó kú lẹ́yìn tí wọ́n fi jọ̀rọ̀ fi ní Olújogun tá a bá wá tún lọ túbọ̀ pẹ̀lú ọjọ́ orí bàbá yìí àwa rí pé bàbá wa sì tún Adéọ̀ṣun tó kọ́kọ́ jẹ Ọ̀dọ̀fin òní bàbá yìí ní rìfáàsì. Ẹgbẹ́ sáwò ẹ̀ṣá o bẹ́ẹ̀ bá Yorùbá ilé rẹ̀ wọ́n bí bàbá yìí ní 1941. bàbá tó sọ̀tàn nínú Olújogun àwọn jẹ ẹbí 1941. Bàbá wa sì tún Adéọ̀ṣun ti wà lórí ipò Ọ̀dọ̀fin before 1937. kákú sọ pé àwọn lẹni àkọ́kọ́ gan-an. Wọ́n lẹni àkọ́kọ́ ìwọ́n wá wá sí Olújogun pẹ̀ ńlẹ̀ jẹ́rí o sì nígbà tí ẹ̀ǹtẹ̀ tó jẹ́ lọ́dọ̀ yín tí ó pọ̀ ọmọ ọdún 13 lọ wà ìwọ́n tó wà lọ́mọ ọdún 13 wọ́n bí ọ 1941 bàbá tí wọ́n tó kọ́ jẹ yìí ó ti jọ 1930 tẹ́rì ẹ̀ sí mbẹ́ lẹ́yìn eléyìí lọ́jọ́ náà lọ́hùn bàbá sọ́ọ̀sì ẹ̀tàn báwọn pé bàbá àwọn lọ́jẹ́ látòkèjọ́ yìí àti ìfẹ́ lọ bí tàtòkèjọ́ yìí ni bàbá àwọn lọ́jẹ́ abánúdáwẹ̀ ẹni á béèrè èmi gẹ́gẹ́ bí ẹnìkẹ́ mọ̀ náwọ́ mo béèrè méjì lọ́wọ́ wọn lọ́hùn wọ́n fẹ́ máa dáhùn kábíyèsí ní kò ní ìdí wọ́n kò ní ìdí béèrè kankan kò sí nǹkan kan mọ́ ihun tó kù báyìí ni pé ẹ fèèyàn méjì lẹ̀ lágbolé Ọládùnwò ẹ fèèyàn méjì lẹ̀ nílé Olújogun ẹ fèèyàn méjì lẹ̀ láàfin wọ́n wà jẹ́ bí ọ̀gá wọ́n wà kọ ìwé pé àjọ máa pín jẹ àwọn bàbá wa náwó pa wọn sọ wọn ní ọ̀sọ̀rọ̀ kankan mọ́ wọn ní pé ká máa lọ pé ìwé làwọn ó ṣe lẹ́yìn ẹ̀ ní ránṣẹ́ wa ipe tá a bá jòrè wa ká lọ mú sósósó àmọ̀ǹtì wa wọ́n ní ká lọ mú 4.5 million wa 4,500,000 náà ní ká lọ mú wa. àwọn èèyàn wa ọmọ ìlànà wọn ni nígbà jẹ́ kó yẹ wa wọ́n ti wá di pé ọ̀dà àbẹ̀ kọ́mọ̀ di pé bọ́yá àbí wọn lò lọ́ni ẹjẹ́ àfi nǹkan inú àwọn tó mọ̀ pé gan àwọn èèyàn wa tẹ́wà lẹ́yìn òde ọ̀nà ṣẹ́ńtẹ́ wí lọ́dà wẹ̀ àwọn sẹ́ndì owó báyìí sínú àkáǹtì wọn ẹ̀yẹ gbé iye báyìí lọ ní cash which 1 million naira inú àtó gbé lọ àwa wa Bàṣírù Ọ̀páyẹlé mẹ́mbẹ́ ẹ̀ gbó lọ Olóòfin Olóògbó ní wọ́n máa gbé owó lọ níjọ́ tí kọ́kọ́ ní ká lọ wá 4.5 million wá wọ́n láwọn fa ní 24 hours wọ́n lè lọ́wọ́ 4.5 million wá pé or else àwọn fi lọ Olújogun joyè àwọn olóyè sí mẹ́mbẹ́ àwọn olóyè ńláńlá mẹ́mbẹ́ àwọn mọ̀lẹ́bí mẹ́mbẹ́ nígbà tá a wá àwa sáré wákàtí kan odidi ọjọ́ kan so làwa mú owó 1.5 lọ làwa ní ọ̀dà àwẹ̀ nígbà ọ̀rọ̀ dé báyìí o àwọn náà ṣèwádìí
gbogbo àwọn èèyàn àgbàgbà ń lù ẹni ládùn owó ni wọ́n jẹ ọ̀dà àwẹ̀ ká máa mú 1 million lọ àwọn fún àdè parí oṣù kẹwàá ká wá jẹ oyè wa pé ká lọ wá pé èyí la wálé pé bó láti owó ìpè káwọn ọmọ alẹ́ ìparí oṣù àwọn ní ìpàdé bọ́dà wẹ̀ kò ní ìdíkájú ìparí oṣù láti wówó lọ à ń sílé lọ́wọ́ ní kábíyèsí wọn sí alágbólé káká wá láàfin padà lọ́jọ́ yìí kò sí kábíyèsí sí ilé àwọn olóyè àní aṣojú kábíyèsí ni wọ́n wá tẹ́ńdà òwe lẹ̀ pé ká wá fọwọ́ bọ ìwé pé àjọ máa jẹ́ ní àtìlé Olújògùn àwọn bàbá wa sọjọ́ náà pé àwọn òpin tẹ̀ pé àṣírí àwọn ò ní lè fọwọ́ bọ̀wé lónìí ẹ fáwọn ní títí ọ̀tún lásìjọ́ mẹ́rin àwọn sọ fún wọn àmọ́ tó ráwọn táwọn wáyé àwọn àgbàlagbà táwọn wáyé èyí táwọn ó fi ilẹ̀ dà wọn mọ̀ àwọn yẹ káwọn ojú wọn mọ̀ nígbà tó yẹ pé kò irú òsì lẹ́tẹ̀lẹ́tẹ̀ nìkan ọba jẹ́ rí àwọn padà tí wọ́n bá fún wọn ní àbọ̀ àwọn padà wá eléyìí la bá kù ń bẹ àkọ́dà àwọn olójú kan náà fẹ́ sáyìn táwọn ọjọ́ náà balógun olóyè kan mọ́ sáyìn níjọ́ bá jọ wá kẹjọ wá sáyìn papọ̀ bá a ṣe kó láàfin jọ náà ìtaàrí lẹ́yìn ẹ̀ ò nípa àgbọ̀ yìí pé wọ́n jẹ Ọ̀dọ̀fin tó jẹ́ pé ẹ máa fẹ́ jẹ oyè Ọ̀dọ̀fin oyè tí gbogbo òlu máa dáwọ́ jọ jẹ ni. kì í ṣòye kọ́lọ́fín. kì í ṣòye kọ́lọ́fín. ìṣòye àtọ̀. oyè gbangba ni. oyè gbangba ni. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni kì í ṣe léyìí ní àkọ́kọ́ oyè tó jẹ́ oyè ńlá tí wọ́n jẹ ní kọ́lọ́fín báwọn ṣùgbọ́n tó kàn wá lè jà lọ. oyè tí wọ́n wá jẹ òun ló wá fa ìǹtẹ́ torí ẹ̀wà tó jẹ́ ìwọ́de ẹ̀fẹ̀lóhùn hàn alálàáfíà lẹ́yìn eléyìí nígbà tá a gbọ́ báwọn àwọn agboolé gbégbèsè wọ́n dọ́dọ̀ àwọn DSS wọ́n rìpọ́ọ̀tù fún wọn wọ́n dọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n sọ fún wọn àwọn securities wọ́n gbégbèsè kó tó di pé aláàfẹ́ ṣe ìwọ́de alálàáfíà ó sì wá ìlànà òfin orílẹ̀-èdè mu àwọn ọlọ́pàá sì fún wa láwọn agbófinró láti lè wá tẹ̀lé wa láti witness ìfẹ̀hónúhàn bó ṣe lọ. ọjọ́ mélòó lẹ fi ṣe. ọjọ́ alákọ̀ọ́kọ́ tá a ṣe hùn nígbà tá a ṣe lálàkọ̀ọ́kọ́ hùn lẹ́yìn ọjọ́ àkọ́kọ́ tá a ṣe hùn àwọn agboolé wa kọ lẹ́tà fún kábíyèsí pé kábíyèsí o bẹ́ẹ̀ tó yẹ pàwọ́ la ẹ̀tọ́ wa ni o lẹ́yìn ọjọ́ kẹ ẹ bá rìfáàsì oyè padà ẹ bá dóyè wa padà wọ́n fún kábíyèsí ní ìwé kábíyèsí kọ etí ọ̀gbọ́n èsì kò ránṣẹ́ ságboolé wọn àtẹ̀sí gbèsè kan lórí ẹ̀ lẹ́yìn tọ́jọ́ kejì ń pé iná fa ìgbésẹ̀ ìwọ́de ẹlẹ́kejì ìgbésẹ̀ ìwọ́de ẹlẹ́kejì yìí òun tó wá ju tàkọ́kọ́ lọ kódà àwọn ètò aláàbò tí wọ́n fún wa ó tó ju tàkọ́kọ́ lọ àtọ́ wá sí ìwọ́de báwọn lẹ́yìn ìwọ́de tá a wá ṣe òun náà la tó wá ní tó bá rí báyìí làwa tó mú lẹ́tà ìtọ́jú wákàrí ńlá mú lọ sí ọ́fíìsì gómìnà ní Chieftains Affairs báyìí kásá ó já àwọn àgbésẹ̀ tílé Ọládùnwò gbé lẹ́fì mọ̀ pé ìdílé tí ń wá àlàáfíà àti lọ síwájú fúnlù yìí ni tó pé àwa yìí àjọ tulẹ̀ ń bí ni onílù sì ní wà ní fi ó tú. kódà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ yìí ẹ sọ pé tẹ́ bá fẹ́ joyè gan ẹ máa ń kọ ìwé sí local government yẹn ìjọba ìbílẹ̀ ǹjẹ́ ẹ fi ọ̀rọ̀ yìí tó ìjọba ìbílẹ̀ létí. mo mú yín wá gẹ́gẹ́ bí àpèjúwe ni torí ìyá ẹ̀tọ́ jẹ ìyálóde nígbà tí wọ́n kú Iléṣè jókòó wọ́n sì kọ lẹ́tà sí àtọ́jẹ́ local government wọn gbà náà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ọ̀ṣun àwa náà ni wọ́n ti ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ local government. tó fi jẹ́ pé ọ̀rọ̀ yìí ẹni tó yẹ kọ́ yanjú ẹ̀ tó sì nẹ́ẹ̀sì náà ní kíni o olólù ọ̀fìn lógbó. peter yóò bá mọ̀ yóò sì ránṣẹ́ sí Kẹ́hìndé pé so ti gbọ́dọ̀ sábà rí síbẹ̀ bá gbọ́ ọdún kan wà tá a fẹ́ ju ètí sẹ́yìn pé là ń fẹ́ ṣe nǹkan tí ò ṣe rí àrùn dọ́dọ̀
bàbá wo yẹmí ọlá rẹ̀ rẹ̀ nígbà tí ẹ̀ṣẹ̀ yìí ń ṣe yìí tó bá sẹ́nu bíi nàbà gbọ́nà wọ́n bá àwọn ìyàwó ẹnìkan ní ọ̀jẹ́ àbí bọ́ bá rọ́ ni ẹni kíbi tí ìfẹ́ bá wà láàfíà máa ń wà mí ọlọ́run gán jìnnà síbi tí kìí ó sì ìfẹ́ yẹn mo fẹ́ ká jọmọ́ ìbára wa ni torí èèyàn gbogbo yín o àtẹ̀mí náà kò sí bá àṣẹ ní máa ṣẹra wa o kò sọ ọlọ́run nìkan ló pé tẹ́lẹ̀ ká bá sọ pé lábájá ọ̀dà lábájá òun náà ọ̀dà kò sẹ́ ń dánú gbogbo wa lápẹ́ ìwà òun ká dúkú wa láwọn máa wò ni kò yẹ kí n rẹ tí ó kì í mọ́ torí mi náà ìsèmi náà má pé èèyàn burúkú ni mí. because èmi ń sọ ọlọ́run nìkan ló clean tí a lè rí àṣìṣe lọ́dọ̀ rẹ̀ so kò sẹ́ ń clear nígbà tó clean nígbà tá a jókòó yìí àtọkùnrin àtobìnrin wa torí wípé ọlọ́run sẹ́yìn pé ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ló ní gbogbo nǹkan àti bínú àti ire àti aburú ọlọ́run náà ló ní gbogbo rẹ̀ aburú nìkan kò sí gbogbo wa ìfẹ́ yẹn ni mo fẹ́ kẹ́ ẹjọ́ máa bára yín lò tí ìfẹ́ gidi bá wà bẹ́ẹ̀ bá bù pẹ̀lẹ́ pé ń tẹ́ fẹ́ kó ṣe rè yóò ṣe o torí ẹ ti tí mọ̀ tí ẹ má di tí mọ̀ papọ̀ báyìí láti wó òkè yóò rọrùn fún wa láti wó o ju kí ẹ faraba nìkan lẹ̀ kọ́ máa ṣe gbogbo wàhálà lọ́pọ̀ nǹkan ò ní í ṣe o bẹ́ẹ̀ bá ń fẹ́ ìyanu gan kò gbọdọ̀ mú ìjà mọ́ o torí ọlọ́run tí ó ṣe àmì sí ètò tẹ́ ń ṣe yẹn kò fẹ́ràn jàgídíjàgan kò fẹ́ràn wàhálà kò fẹ́ràn àdàmú nínú mi dùn sí ẹ̀yin aláwo légbó àwa ẹ̀ ṣe awo lèmi náà o awo ni bí mo ṣe wà yìí o kò sí tẹ́lẹ̀ tó ti ayé mọ́lẹ̀ tẹ́ máa pẹ́ ayé wò ó níwájú mi o àbí bẹ́ẹ̀ lóye bá wojú ẹ̀ lè fọ́ o bẹ́ẹ̀ bá ti wèmí kẹ́ wò ó tẹ̀mí o gbẹ́ ẹ̀yin awolé mo fẹ́ sí fún pé ẹ sì sùn pàápàá nífẹ̀ẹ́ ara yín. kí wàá ní ìgbésẹ̀ tí àwọn àgbààgbà yìí tí wọ́n gbé lórí rẹ̀ àbí kò ságbá ń lu ìmọ̀ ni. ẹ rí i pé bẹ́ẹ̀rẹ̀ mi lọ́kọ̀ sọ lẹ́ẹ̀kan ara pọ́ìntì ẹ̀ díẹ̀díẹ̀ nígbà tí kó tó di pé wọ́n jẹ ọ̀dọ̀fin tí wọ́n jẹ́ lé Olújogun ní on the 30 oṣù kẹwàá kó tó pé wọ́n jẹ gbogbo àwọn àgbààgbà ìlú yìí pátápátá ìlàwọlé ládùn owó gbé ìkọ̀lé lọ́ba bẹ́ẹ̀rẹ̀ mi kà wọ́n wọ́n yẹn tó jẹ́ aṣíwájú pẹ́pẹ́ àwọn náà àgán ṣèpè àwọn àgán kọ̀wé ìdánilé ogbó ọ̀nà ọba wọn. Bàbá ní kò sí ń tọ́jọ́ rí àwọn ti gbọ́ gbogbo ní sí àwọn náà ti gbọ́ àwọn òṣèlú lórí ẹ̀ bàbá yìí pé pàdé wọ́n pa àwọn tí kábíyèjì ń ṣèlú pé wọ́n wá ń jọba yìí wọn à dá bàbá yìí lóhùn. bẹ́ẹ̀ náà ni bàbá wa Olóòfin lè gbó tòní àwọn tí ẹjọjọ máa gbo lékè náà tí ẹjọ lẹ́tọ̀ọ́ tó rí àpèlè yìí bàbá wa Mùsùlùmí Olóyèdé àwọn náà pè wọ́n lórí ọ̀rọ̀ pé kábíyèsí o ọ̀rọ̀ yóò dà lúrú ilé ládùúgbò nìkan ní jẹ́ lérò tí àwọn àgbààgbà tí wọ́n lọ bá ń lò láwọn tẹ́gbẹ́ ti dàgbà ààrẹ tó dúpọ̀ 170 nínú ìlú yìí 117 bẹ́ẹ̀ nínú ìlú yìí 117 of age gbogbo wọn ní àwọn ò gbọ́ pé lẹ́ẹ̀mejì ọ̀dọ̀fin rí lẹ́yìn ilé ládùúgbò nìkan Olúkọ̀tán onílé Olújogún máa jẹ ìbéèrè nísà. lẹ́yìn gbogbo ìgbésẹ̀ yìí tí kábíyèsí bá kọ̀ wípé wọ́n ti fi oyè wọ́n ti fi ta ìdílé Olújogun lọ́rẹ wípé ó ti di àjẹgbé kí ni ìgbésẹ̀ tẹ́ gbé. àwa ti fọ̀rọ̀ léjọba lọ́wọ́ àwa ń retí àbọ̀ ìjọba torí ìjọba àwọn ní gbọ́ pa àṣẹlẹ̀ lọ́wọ́ ńgbà tọ́jú ẹ̀. kódà tí wọ́n bá tún wá sọ wípé àwọn ti yí èrò wọn padà wípé orí àdéhùn tẹ́jọ wa lórí ẹ̀tọ́ tán ní kẹ́ ẹ wá ṣe fún ààfin lórí ọ̀rọ̀ olówó dé ǹjẹ́ ẹ tún gbìyànjú láti lè ṣe yìí. ẹ fẹ́ tọ̀pá bọ́sà lórí awuyewuye oyè ládùúgbò yìí a ní àwọn ìgbìmọ̀ ọmọ ìlú gbogbo ọmọ ìlú ilé ogbó à ń pè wọ́n ní IUF ilé ogbó United Forum àtilé àti diaspora náà wà tẹ̀sí wọ́n sì pàdé wọ́n ti pè pàdé
ní gbogbo agboolé kọ̀ọ̀kan tí wọ́n ní representative kọ́ wá sínú gbọ̀ngàn wa kan lẹ́yìn lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ti fòtélé ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ wọn ọ̀rọ̀ sì ń bẹ lọ́wọ́ ìjọba lórí awuyewuye Ọ̀dọ̀fin Ládùnwò tí wọ́n gbé lọ ilé Olújogun ó kúnra tí àwọn ìgbìmọ̀ ọmọ ìlú tí mo sọ yìí pẹ̀lú awuyewuye gbogbo ohun tó ti dákà lórí ayélujára tí wọ́n fi firin gún ọ̀rọ̀ ilé Igbóde tọdún yìí. àwọn tí wọ́n fẹ́ ti àwọn àyè kan ẹ̀yà fílẹ̀ bá wọn. kí n tó yọ̀ǹda yín ǹjẹ́ ó kàn tiẹ̀ tọ̀nà ṣógbójú ká máa fowó jù. ṣẹ́ẹ̀rì inú bẹ́ẹ̀mi ṣe bí mo ṣe kéré mọ́ lọ́jọ́ orí yìí nígbà tí bàbá wa Musa Àdìsá Akíntómídé kábíyèsí tí wọ́n gbéṣẹ̀ àwọn ni wọ́n gbéṣẹ̀ tí kábíyèsí wa tòní ọba Habib Adétóyèsé Agbájérọlá Arówó Ọ̀kànjú second kó tó pé wọ́n jẹ bàbá tí wọ́n gbéṣẹ̀ wọ́n joyè ńgbà ayé wọ́n jẹ àwọn òye kan bàbá yìí sọ pé ẹ mú iye báyìí wá ìka tó sojú mi rí nípa àwọn joyè náà bàbá gbígbé ẹkàn mọ afógun bí wa àwọn tí wọn lọ́njọ́ náà lọ́n bí ijọ́ táwa náà mọ̀ mọ̀ yìí lọ́hùn àwọn tí wọn lọ́n fi ìdùnnú hàn àwọn ni wọ́n lọ pé owó tí wọ́n fún ẹjọ́ lọ́ba bíi 50,000 naira ni wọ́n fún ẹ ní ti dùnnú tí ìdè bóyá wọ́n lè yẹ báyìí òbò tí dábìrì yìí. kí ni ìgbésẹ̀ tàbí àmọ̀ràn tó jẹ́ bí àrọwà tẹ́ fẹ́ pa lórúkọ gbogbo àwọn ọ̀dọ́ àti ọmọdé Ládùnwò? àmọ̀ràn tí mo fẹ́ pa ò ní pé mo sọ lẹ́ẹ̀kan mo ní onílù ni wá a sì ní fẹ́ ó tú Ọlọ́run sì ní jí ó tú kódà kò ní fẹ́ tú mo fẹ́ kó ń kálukú wa ibi a bá ń wà ká máa rántí Ọlọ́run àti pé bó lágùn lẹ́sìn báwo ẹ̀dọ́ ọ̀bá lè béèrè káwọn ti pọ́nà bó bí a léèrè Ọlọ́run bá lè bí wá léèrè béèyàn ọ̀bá lè bí a léèrè káwọn ti kọ́ Ọlọ́run bó bí a léèrè ká má fa pẹ̀rẹ̀ alápẹ̀rẹ̀ ká má fi di ibi olóbì àmọ́ wá ní jogún kì í ṣe gbogbo ẹni tó jogún lógún máa ń gbé àmọ́ wá sì máa sọ wípé ọba tó jẹ tìlú rójú ayé ò ní gbàgbé èyí tó jẹ tìlú dàrú ìtọ́ padà wá sọ gbogbo nǹkan ní máa padà pìlẹ̀ rẹ̀ èmi wá ràn bàbá wa nù lú yìí wọ́n mọ̀jẹ̀ àfi lórí òrùlé sùn lọ torí pé tá a bá mójútó ti ń ṣẹlẹ̀ yìí ìdálámóyú tí fi wá húkàláhùkà omi táwọn àwọn àgbààgbà ìlú àwọn ọ̀tọ̀kùlúùlù tí wọn ò bá pa náà ti ń jò yìí ìyàkúlù wàkúlù ájú sàsóhun àhámù gbogbo wọn náà náà padà jọ. ojú ti kojú pẹ̀lú ọlọ́mọ pírẹsẹ́ńtà lórí ọ̀rọ̀ Ilé-Igbó ẹ ti gbọ́ kúlẹ̀kúlẹ̀ bọ́rọ̀ náà bó ṣe jẹ́ bí ṣe kú bọ́bẹ̀ ṣe bù ú èyí tó yàtọ̀ sí àwọn àhesọ lóríṣiríṣi tí ẹ ń rí káàkiri inú agboolé mọ̀lẹ́bí Ọládùnwò nílùú Ilé-Igbó tí ọ̀rọ̀ náà kàn gbọ̀ngbọ̀ngbọ̀n òun la wà yìí o lọ́mọ pírẹsẹ́ńtà ló kọ́ mi subscribe kẹ̀lẹ́ máa tán notification button yín lẹ̀ a ṣì ń tẹ̀lé ọ̀rọ̀ náà bó ṣe ń lọ o a tún máa fún yín ní update ẹ kú ìkàlẹ̀ bẹ́ẹ̀. Olúọmọ la fẹ́ máa gbọ́. Olúọmọ Federation. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe
sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ dẹ̀ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájíá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.